Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
kí ẹ kí ẹ padà lẹ́rìn. Wọ́n padà bí ẹ máa ń ṣòkú pàtàkì. Àbúrò mi ọmọ dáadáa o. Àbúrò mi àbúrò mi ọmọ dáadáa o. Owó màmá àgbẹ̀rì Bàṣírátù ẹrẹ́bẹ̀tẹ̀. Owó màmá àgbẹ̀rì Bàṣírátù ẹrẹ́bẹ̀tẹ̀. Fábà máa wọlé máa rọra. Ọmọbìnrin máa wọlé máa rọra. Fábà máa wọlé máa rọra. Olúwa yóò wọ́n lájú ẹ̀ máa gbé bọ̀. Ó kú wá dùn ún lọ́tì ìbọn kí ẹ̀ ń sinmi. Gbogbo àwọn ọmọ mi ní ìlú káàkiri. Ìgbàmọ́lájí. Ó ní sunkún lórí ọmọ. Gbogbo wọn ni wọ́n ní irun ìbá wọn ẹ̀ lọ́wọ́. Òòrè ni yálà rẹ̀ Bọ́lájí. Bọ́lájí gbìtọ̀. Ó bá kẹ́yìn ránṣẹ́ dáadáa. Inú ẹ̀ kí ẹ Bọ́lájí. Ó bá wọn jayé títí. Adéyẹsì Olúmọ, ó ṣe wú mi. Olúmọ tó pẹ́, àìsàn tó pẹ́, Adéyẹsì Olúmọ. Ẹ̀kọ́ ìgbòkì, Adéyẹsì ní ọlọ́tọ̀ ọba ní pípẹ́.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.